ìpínlẹ̀ àwọn àṣẹ Ọlọ́run ọba gbogbo ẹni tó bá ti fi ṣe lórí láyé gbogbo tó bá ti jẹ́ àṣẹ Ọlọ́run pátá gbọ́dọ̀ máa tẹ̀lé kò gbọ́dọ̀ kó àṣẹ Ọlọ́run kankan tó gbé tó lágbára gan ní tá à ń pè ní ìjọ olórí náà. والواجبات الدينية والطبيعة البشرية. àti pé ó tún parí sórí wípé àwọn ìjẹ́ dandan nínú ẹ̀sìn a gbọ́dọ̀ máa bá a lọ́dọ̀ ẹni tó bá jẹ́ olùdarí nínú Islam. ó tún parí sára ọmọ ènìyàn ìjẹ́ ọmọ ènìyàn ìwà tọmọ ènìyàn gbọ́dọ̀ ní nínú Islam. a gbọ́dọ̀ máa bá ìwà tó dáa tá a fi máa ròyìn pé èèyàn rẹ ni àbúrò máa bá dára. فإن تطوير نظرية الرعاية. tó ń gbé dápẹ́ ní ìdàgbàsókè ìwòye fún ìjẹ́ olùdarí nínú ìsìlámù. يعتمد على تجاوب الشخص الناتجة. wọ́n gbé kalẹ̀ sórí ìṣe ìdánwò wọ́n gbé kalẹ̀ sórí ìṣe ìdánwò fún ẹni tó bá jẹ́ olùdarí yẹn láti rí èsì tó dá jáde látara ìjẹ́ olórí náà. tó ń gbé bí wọ́n fi hàn ṣe olórí láyé ìdánwò tó tóbi lọ́dọ̀ Ọlọ́run ìdánwò tó tóbi lọ́dọ̀ Ọlọ́run náà. عن التفاعلات البشرية مع بيئته وتجاوبها. nípa wípé báwo ló ṣe fẹ́ bá àwọn èèyàn lò nínú àwùjọ tí ń bẹ báwo ló ṣe fẹ́ bá àwọn èèyàn ṣe nínú àwùjọ tí ń bẹ tó yẹ sí pé àwọn èèyàn ó fi máa gbádùn ẹ pé èèyàn rẹ la yọ síwájú yìí kì í ṣe èèyàn bú tó pé ìwà tó bá ń bẹ lára rẹ làwọn èèyàn máa kọ́ṣe lára rẹ gbogbo tó bá ń ṣe yẹn kóun náà fi wá ìgbìyànjú báwo ni èsì ìdánwò yìí yóò fi jáde fóun látara ìdí aṣíwájú rẹ tó pé ìdí aṣíwájú ní Islam Ọlọ́run fi ṣe ìdánwò fún àwọn tó bá jẹ́ aṣíwájú ni ṣàwọn pé bí yàrá dẹ̀ tó bá ń sẹ́ẹ̀tì ìdánwò fún yà nǹkan méjì ni kí yẹn kẹ́ni yẹn máa expect yóò máa expect bóyá wọ́n paasi àbọ̀ wọ́n ṣe kí ni òun fẹ́ẹ̀lì nǹkan ní méjèèjì ni kí ẹni tó bá jẹ́ olùdarí láyé tó máa retí wájú Ọlọ́run làáfà wá fi pín ìta ń pè ní ìjẹ́ olùdarí ó kù sọ́nà mẹ́rin náà. alẹ́ awọ́lu. ó ní àkọ́kọ́ nínú ìjẹ́ olórí láyé. ri'ayatullahi lil bashar. òun náà ní kí ó máa darí Ọlọ́run sọ́dọ̀ àwọn èèyàn. al-bashar ar-ri'ayatu lil bashar al-ri'ayat kó máa darí àwọn èèyàn kó darí Ọlọ́run ọba sọ́dọ̀ àwọn èèyàn. ìdarí Ọlọ́run ọba sọ́dọ̀ àwọn èèyàn tí ó darí sọ́dọ̀ Ọlọ́run òun ní kí kó máa ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run fún ọ ní gbogbo ìgbà. yẹn ni Kùránì sọ fún ọ pé fàdákẹ́ onílẹ̀ rẹ̀ ṣe tànà ọ̀jì ó ní fàdákẹ́ fáyín nà dhikra tanfa'ul mu'minin ó ní ẹ̀ máa